Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tẹ̀ní tá a gbọ́ òun ni àǹtí wa R. Wọ́n ní wọ́n gba Royal Mansion lọ o. Wọ́n ní wọ́n lọ sí Royal Mansion o. Wọ́n nígbà tán dé Royal Mansion, wọ́n ní ìjà ni wọ́n gbé dé, ni wọ́n bínú, wọ́n fẹ́ sọ tinú wọn fún bàbá wa Erin ńlá. Wọ́n ní ṣùgbọ́n wọn ò jẹ́ kí wọ́n kọjá ẹnu ọ̀nà ibi tí wọ́n wà. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ṣe ní kábíyèsí ni wọ́n lọ sí ibi àdìrẹ factory èyí tí àǹtí wa tí wọ́n ti ń ṣe àdìrẹ ní kábíyèsí ti bẹ̀ pa. Kí ló dé tí kábíyèsí fi ti àdìrẹ factory wọn pa? Àmọ́ allegedly bá ṣe gbọ́ ni o. Wọ́n ní ṣe làǹtí wá bínú wá sí. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ lọ check kábíyèsí ní palace. Wọ́n ní wọn bá kábíyèsí ní palace. Wọ́n ní bí wọ́n ṣe mọ̀ wípé Royal Mansion ní kábíyèsí wà. Mo rò pé àwọn security yẹn náà ṣòfófó. Wọ́n ní bó ṣe gba Royal Mansion lọ nìyẹn pẹ̀lú ìjà tí wọ́n lọ bá kábíyèsí ní Royal Mansion tó ń pariwo lẹ́nu gate. Wọ́n ní wọ́n ti wọ first gate, wọ́n ní second gate báyìí wọ́n náà rú wọn. Wọ́n náà rú wọn bí ẹ mọ bí wọ́n ṣe máa ń ru iṣu. Wọ́n ní wọ́n rú wọn ni, wọ́n gbé wọn lọ sí ẹnu ọ̀nà, náà ti géètì mọ́ wọn. Ni wọ́n ní wọ́n ń pariwo, kábíyèsí ò ṣe dáa. Kí ló dé tí kábíyèsí máa lọ ti factory àdìrẹ? Kí ló dé tí kábíyèsí ń treat àwọn ọba? Kí ló dé tí kábíyèsí máa treat àwọn? Kí làwọn ṣe fún kábíyèsí tí kábíyèsí fi máa lọ ti factory wọn? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Gbogbo èyí ni kábíyèsí ti ń ṣe láti jẹ́ táwọn ò sọ̀rọ̀. Èyí tí kábíyèsí ṣe yìí kò bójú mu. Wọ́n náà ń pariwo lẹ́nu géètì ni o. Àwọn èèyàn gan ní àwọn ò mọ̀ pé ohun àǹtí wa lọ sókè tó yìí. Bí ènìyàn lé, wọ́n ní factory tí àǹtí wa arútọ́ ti ń ṣe àdìrẹ. Wọ́n ní kábíyèsí ni wọ́n ṣe investment yẹn. Wọ́n ní wọ́n kàn jẹ́ ẹni tó jẹ́ pé ó ń take care ẹ̀ ni. Wọ́n ní investment kábíyèsí ni. Wọ́n ní nǹkan tó bá dẹ̀ wù kábíyèsí náà lè ṣe pẹ̀lú investment wọn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ní ilé, lóko àti lẹ́yìn odi. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé, ẹ kú àdúrótì lórí channel yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe sọ, wọ́n ní àǹtí wa gba Royal Mansion lọ. Wọ́n ní wọ́n lọ pariwo lé kábíyèsí àti Queen Naomi lórí factory àdìrẹ tí kábíyèsí tì. Wọ́n ní kábíyèsí ló ní investment yìí. Wọ́n ní kábíyèsí wọ́n kàn lọ ṣàdédé tí àmọ́ nǹkan tí kábíyèsí gbọ́, àmọ́ nǹkan tó dé tí kábíyèsí fi tibẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé kábíyèsí ti bẹ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa wọ́n ti wà addicted mọ́ àdìrẹ? So wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló gbòdì lára àǹtí wa. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀nà ni kábíyèsí fi focus lórí ọ̀rọ̀ Queen Naomi to the extent pé gbogbo òfin tí kábíyèsí fi dè wọ́n mọ́lẹ̀ nínú palace yẹn, ó máa lágbára
fún àwọn olórí gan láti gbé inú palace ẹ̀yìn èèyàn lé. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly o. Wọ́n ní ṣe làǹtí wa bẹ̀rẹ̀ sí í pariwo ní royal mansion. Ló ń pariwo ẹ fẹ́ gba factory àdìrẹ ìkànnì yín. Wọ́n ní kò sí nǹkan tí wọ́n sọ tán lẹ́nu gate odindi olórí ọba. Ẹ̀ ń pariwo lé ọba aládé lórí ní inú ilé wọn. Kí ló dé tí àwọn olórí tí wọ́n ní ìbẹ̀rù? Lóòótọ́ allegedly bá ṣe gbọ́ ni. Kí ló dé tí ẹ ní bẹ̀rù? Ẹ ní bẹ̀rù kábíyèsí. Ẹ wá ń já lọ sí royal mansion, ẹ lè fẹ́ lọ kí fún kábíyèsí, ẹ fẹ́ lọ sọ pieces of mind yín. Ẹ fẹ́ lọ sọ pieces of mind yín fún kábíyèsí. Ilé ayé ti di rúdurùdu o. Táwọn èèyàn ò ní bẹ̀rù ọba aládé mọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní ní ìsìn ọ̀dọ̀ Queen Naomi, bí Queen Naomi ṣe máa wá sínú palace yẹn ló bá kábíyèsí. Nǹkan mi ò bá kábíyèsí rárá. Ó tó kó bá kábíyèsí láti ọdún 3 lọ́mọbìnrin yìí ti wà ń ta. Látọdún 3 náà ti wà ń ta. Tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n mọ bó ṣe ń ṣe gbogbo ẹ̀ láti tọ́jú ọmọ. Ọkùnrin yìí kábíyèsí wá ní àwọn fẹ́ gba ìyàwó àwọn padà wá sínú palace. Wàhálà wá bá gbogbo yín ní rárá kò ní ṣe ṣe. Ọlọ́run ti ṣe èyí, kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe. The only thing tẹ́ ẹ lè ṣe oní kẹ́ ẹ gbá kámú kẹ́dẹ̀ kó lọ sí ibi tí kábíyèsí rà fún yín kẹ́ lọ máa gbé. Kò ju yẹn lọ. A dúpẹ́ lórí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ̀ ń gbọ́ wa o ní ilé lóko àti lẹ́yìn odi. Bí a ṣe máa mú gist tèní, bá ṣe máa mú wá sópin nìyẹn. Tá bá tún gbọ́ update lórí nǹkan tí àǹtí wa Aru ṣe, a máa jẹ́ kí ẹ gbọ́. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa o. God bless you all.